Alájà. Ọdún Adékọ́lá ló ń pè mí. Kí ló dún Adékọ́lá tún ń pè mí fún torí Ọlọ́run? Mo ti sọ fún mi iPhone 17 tèmi Air Extra Pro Max. Wọn kì í pè jù. Fálẹ̀ fọ́láyà náà bọ́ lo iPhone. Bí àtòrí fíìmù olórí ogun tẹ̀ ẹ́ ti ṣe fídíò ẹ̀ náà ṣe pè yín. Èmi náà ló sáwá báńgbà tó fẹ́ ṣe fíìmù yìí. Ó ń sunkún Alájà báwo ni mo ṣe fẹ́ ṣe? Mi ò lè dá ṣe ẹ ṣàánú mi. Èmi ni mo bá pe ọ̀rẹ́ mi Mohammed. Ṣé Tadé Fitma? Mohammed bin Salman, ọ̀rẹ́ mi ni Crown Prince Saudi Arabia. Muhammadu, Crown Prince Saudi Arabia. Ọ̀rẹ́ yín ni. Ọ̀rẹ́ mi. Kódà ó wà nínú olórí ogun. Àbúrò Ọdúnladé Adékọ́lá ló tún ṣe nínú ẹ̀. Ó dẹ̀ mọ́ àti pa. Ẹ dúró náà Alájà, ẹ dúró. Tí n bá gbọ́ yín dáadáa o. Crown Prince fi ìlú ẹlẹ́ Saudi wá sí Nàìjíríà. Ó wá ṣe olórí ogun tó máa jáde lọ́dún 28 oṣù yìí. 28 kan ni wọ́n lọ máa jáde. Ní ọdún gbé yín múra lórí íńtánẹ́ẹ̀tì ni. Èmi nìkan ló sòótọ́ fún 31st oṣù yìí ni wọ́n lọ lórí ogun máa jáde sí gbogbo sínú. Bẹ́ẹ̀dá ẹ já mi sí. Tí kì í lè já àwọn tèmi sí. Olórí ọdún ni mo jẹ́, ó ti gbé mi yẹ̀wò, ó rí pé mi ò kéré, ó rí pé mo pọ̀ nínú ayé. Èmi tí mo bá gbé odidi Crown Prince Saudi Arabia wá sí Nàìjíríà, tí mo lè gba kọ́bọ̀ lọ́wọ́ ọdún, kò sọ fún mi ni pé mama, you know I got you all day, every day. Alájà, ṣé English ló fi sọ ni àbí Arabic àbí ṣé bó ṣe sọ fún yín gẹ́lẹ́ náà lélẹ̀? Mo ṣe sọ gẹ́lẹ́ ni mo ṣe sọ. Bẹ́ẹ̀ni, ó yẹ ẹlẹ́nu. Crown Prince máa ń sọ English, gbogbo ẹni mo ti kọ́, ó ń sọ English, ó ń sọ Yorùbá, kódà ó fẹ́ mọ Yorùbá sọ jù mí lọ, ó tún sọ Haúsá, Ìgbò yẹn ni mo tẹ̀ sí ìrírí mi mọ̀ sọ dáadáa. Ó ń sọ pidgin. Ó ṣe ń kọ́ Ìgbò yẹn, mo ṣe ń kọ́ díẹ̀díẹ̀ ni. Orí ọ̀lẹ́ ṣe yí o, orí kàbìtì. In fact, ó yẹ kó máa fọ yín báyìí. Máa sọ dáńsákì fún yín báyìí. Ẹ ṣe orí láti wọn. Èmi náà mọ̀, gbogbo èèyàn ló sọ lórí set. Kódà fún mi màtí àti ìwé òun wọ́n máa bá mi wá dúpẹ́. Mo ní pé Alájà Ramat, orí ńlá ló ṣe fọ́dún. What's all I do for you? You be mumu. Tó tí ìgbọ́ tó ń pariwo yé tó ń káwọ́ sórí kí ló tí ìgbọ́ nínú fíìmù olórí ogun wọn lọ mo ṣe gudugudu méje yàyà mẹ́fà kódà yẹni tó wá ṣọ́ọ̀kì ẹ̀ sórí gbogbo ọmọ ogun tó wà nínú fíìmù yìí mo kó wọn lọ sí Saudi Arabia. Alájà Ramat kí ló dé tẹ kúrò nídìí Nàìjíríà tẹ lọ Saudi tẹ lọ yàwọ́ sí. Torí omi sẹ́msẹ́m ni. Omi sẹ́msẹ́m. Bá máa dé Saudi Arabia bá mo kàn ní ó yá ẹ clear gbogbo súkwàlíyà mo ní kó bá mi clear súkwàlíyà láti máa ja ogun yìí ìgbà tá a clear súkwàlíyà tán mo wá ní kí gbogbo wọn tó ní méní méjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá gbogbo wọn wá tó ìgbà tó tó tán mo wá mú omi sẹ́ńsẹ̀ báyìí. Mo ń ṣe sàdákà fún wọn mo ń sún wọn lára ìgbà tí mo wọ sí wọn lójú tán tí mo ṣe sàdákà fún wọn tán wọn wá ṣe báyìí wọn ní Alájà Ramat ó jẹ́ ojú ogun yá ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ìjà ìlú yẹn. Tí fíìmù yẹn bá jáde ní oṣù tí wọ́n lọ bá jáde tí àwọn èèyàn bá wo àwọn síìdì ogun yẹn gbogbo àwọn èèyàn wọn máa kíra fún mi ni kíra Alájà Ramat ẹ ṣé o Alájà. Ní múfì Ọdúnladé Adékọ́lá tó máa dé lórí 28 gbogbo sínímà àbí mi. Ṣé ni? Tọ́ládé. Bẹ́ẹ̀ni, Tọ́ládé ni mò ń sọ. Ó náà ni mò ń sọ, kò pé méjì. Jẹ́ kí n wá ṣọ́ọ̀kì. Alájà, ẹ dákun mú ṣọ́ọ̀kì mi. Ẹ má ṣọ́ọ̀kì mi. Eléyìí tẹ́ ṣe yìí, ó ṣọ́ọ̀kì mi ju iná NEPA lọ. By the time tí fíìmù bá jáde, soundtrack ẹ̀ ó máa ṣọ́ọ̀kì gbogbo ayé. Ní àwọn olókọ́. Ó dáa, àwọn owó ni màá. Gbẹ̀ngà Adébóyè àti Whitney Houston. Àwọn ni wọ́n ṣe soundtrack olórí òun. Ó ti padà pa mí. Ìwọ lè máa lọ lẹ́yìn tí ẹ̀ nítorí òṣèlú sáré dé Saudi lálẹ́ yìí. Ìdè tí ìwà sọ̀rọ̀ púpọ̀ jù. Ọmọ yìí dà, bá mi gbé omi sẹ́ńsẹ̀ yẹn wá kí n wọ́n sọ́mọ yìí. Wà á jí sínsìn. Mo tún wò pé kò sí bó ṣe máa wò kó rí kó má dàbẹ̀ ní wípé èèyàn ta àwọn ará àtanà ará líle èèyàn ń gbé lórí ó ní gbogbo nǹkan tí ó ṣe mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè yà mí lẹ́nu pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n fojú mi rí títí kan àwọn tí mo gbé lórí fún ara mi níta orí nǹkan tí wọ́n fojú mi rí. Orí ó dùn mí gan mo ń wò pé kí lọ̀gá mi lè ṣe fún àwọn èèyàn tó ń dà yín láàmú kó yẹ kó rí bẹ́ẹ̀. tó dẹ̀ wá lé lórí pé November 28 múfì máa jáde sí gbogbo sinimá sọ́kọ́ Warlord olórí ohun kò yé mi. Wo àwòkú ti wọnú sọ fún wọn. Ẹ mọ̀ pé mi náà wà lórí set yẹn so everything ni mo mọ̀. Mo wà ní group mo gbogbo information. Àwọn tẹ́ ń send information sí same thing náà ni gbogbo wọn sọ. Yé wọn nìkan ló wà bẹ́ẹ̀ ni gbogbo wọn náà ló wà bẹ́ẹ̀. Wọ́n mọ̀ ṣèkà fún yín ni o. Wọ́n jọ wọ́n lójú. Látàgbàlá OAFP film production Larry Lọ́ọ̀dù gbé sókè ìyálé mi kìíní lónìí Monday Tuesday ìyálé mi kejì lónìí Wednesday Thursday èmi ni mo ní Friday Saturday
kéékèèké mo dán ọmọ làbá ta ló jábọ̀ tí ò kú ọmọ làbá ń sìn ta ló mú làbá ń sìn ṣé bí yàrá lẹ́tà tún gbógunlé náà ní time tí ń lọ 28 ti dé 28 wọ́n lọ́dọ̀ lórí ogun ní sinimá ṣé mo lọ ní gbogbo ẹ̀. ọdún calm down ṣé torí pé mò ń lo ẹfun ẹ látẹ̀kan ọdún. èmi ni ọdún calm down ṣé kí n pe àwọn sínú ẹ̀ wá kan wá nù ẹ̀ mọ́ bí ni àbí kí ni eléyìí tó bá mi sọ yìí. Jonathan tó bá ń bá gbogbo èèyàn sọ ò lè bá Jonathan ṣé o mọ nǹkan tó ń ṣe ṣá. ṣé o ní lórí pé kò pọ́ lọ́wọ́ mọ́. Fuji extravaganza láti àgbọ̀lá OEFP production lẹ́ẹ̀pá. wá ìwọ tó dàbí tó fi ṣọ́ọ̀kì mọ́tò yìí màá lù ẹ́ gidi ni o. olóore ni mo jẹ́ sí. ìbẹ̀rẹ̀ ṣojú mi màá lù ẹ́ tó bá ṣe báyìí fún mi o. màá lù ẹ́ o ìbẹ̀rẹ̀ ṣojú mi o. olóore ọdún. níbi tí báwo mo rò pé nǹkan ṣọ̀tá ẹ̀ mo rò pé nǹkan ṣọ̀tá ẹ̀. ọmọ tí mo tọ́. wọ́n rí lọ́dọ̀ àbí kí ló ní pọ́ fẹ́ ṣe. ọmọ tí mo tọ́ ló ti yọ owó ẹ̀ṣẹ̀ sí mi. gbàtọ́ wá tọ́ mi ńkọ́. ọmọ tí mo tọ́ industry. ṣé mo búrọ́kì ló ṣe gbowó fọ́ọ̀mù lọ́wọ́ mi. industry ọmọ tí mi tọ́ ọmọ tí mo tọ́. shut up. Tọ́sí shut up. mi ò nọ bìnrin o mi ò nọ yẹ ọyàn mi Tọ́sí ọyàn. òfìmọ̀ làkàlàkà fìmọ̀ wò ó kàn mọ́ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n kàn mọ́ pa. Tamori láì gba visa ẹ káàbọ̀ o. kí ló fa gbogbo rògbòdìyàn. kí ni òde gbogbo ilé ìtẹ́ gbogbo tẹ́ múlẹ̀ fún wa àìtí tì ní síbi jẹ tán ẹlẹ́wà tuntun dé báyìí. gbogbo àwọn tó ń sá káàkiri tí wọ́n ń sáré láìsí èèyàn tó ń lé wọn pé gbogbo wọn jọ kó sọ fún wọn pé èmi ìyàwó Alhaji mo tuntun dé o ó dẹ̀ ní àwọn new inventions tí mo fẹ́ introduce yẹn sí. kí lẹ pé tuntun. kí lẹ sọ sí ẹ jẹ́ kí a pàdé ní orí Mobi Pay TV ṣóyé ní orí YouTube ní ọjọ́ Friday ní 7 p.m. aago mélòó ni mo pè é. ní 7 p.m. màá jíṣẹ́. iná rí ibo. èló rí Mobi Pay TV. Now let me tell you kí onílé gbọ́ kó sọ fún eléyìí tó wà lóko kí eléyìí tó wà lóko gbọ́ kó sọ fún àlejò do you understand kẹ́ sọ fún gbogbo family members yín gbogbo àwọn ọ̀rẹ́ yín gbogbo àwọn business associates yín pé ìyàwó Alhaji ti dé okay mo ti dé I am not going anywhere all right ẹ ṣé o. màá jíṣẹ́ o ẹ yára lé dá o níbo lẹ wà ìyàwó Alhaji ti dé bẹ́ẹ̀ ní ọjọ́ Friday yìí lórí YouTube ní 7 p.m. lórí Mobi Pay TV bẹ́ẹ̀ ni o èmi sì lọ wò ó bọ̀. nǹkan tí mò ń rí ẹ̀ rí o nǹkan tí mò ń rí ẹ̀ rí o mo ṣẹ̀dé láti mẹ́kà ni. Sentence is 48. Wait. Sentence is 48. Only you can jump shot. Bismillah, mo ti dé. Mo ti dé. Switch it up, baby. A ò lè sá lọ fẹ́ ní kankan nílẹ̀ yìí o. A ò lè sá lọ fẹ́ ní kankan nílẹ̀ yìí o. Ibi tán bá gbà ká o. Ibi tán bá lọ o. Ṣo ti wá gbọ́ wèrè la fi ń wo wèrè jẹ́. Wèrè la fi ń wo wèrè. Wèrè la fi ń wo wèrè. Wèrè la fi ń wo wèrè o. Wèrè la fi ń wo wèrè. Tọ́ bá lówó àwọn agbọ́n lówó. Wèrè la fi ń wo wèrè. Tọ́ bá kọ́lé àwọn agbọ́n akọ́lé. Wèrè la fi ń wo wèrè. You cure madness with madness. Wèrè la fi ń wo wèrè. 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 Tọ́ bá lówó èmi. Salam aleikum èèyàn wa.
Salam aleikum èèyàn wa. Ọ̀rọ̀ kan lọ ní ìgboro. Wọ́n la àkọlé lẹ́kì. Pàtó ra mọ́tò sí. Ayọ́kẹ́lẹ́ ní mọ́tò yẹn. Ọlọ́run máa báyọ̀ yín jẹ́ o ẹ ṣeun kọ́lọ́run máa báyọ̀ wá jẹ́. Ẹ̀yin ọ̀rẹ́ wa lórí Facebook ẹ gbóná o kí ló dé ẹ ti sáré rò pápápá àwọn èèyàn wá ń pè mí ẹjọ́ o ǹjọ́ ò lámà á bá yín sílé o ǹjọ́ mo ní kò sí wàhálà ẹ̀ máa bọ̀ ibo nílé mo náà ṣé bẹ́ẹ̀ mọ̀nà tẹ́ gbà lórí Facebook ọ̀nà ẹ̀ náà lẹ máa gbà tẹ́ máa fi wá síbi ilé tí a kọ́ fún mi ní Lẹ́kì àdúpẹ́ àti mọ́tò náà ire lẹ́rù rè wá ire a máa jẹ́ tiyín o níbi gbogbo God bless you ẹ wo bí ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ fẹ́ ṣàánú mi ètí ìkọlẹ̀ tí ìrà mọ́tò ṣe é gbọ́ ọlọ́run ṣàánú gbogbo wa o à ń bẹ lọ́run sì ní mi o tálíkà ọlọ́run bùkátà ọlọ́run ní mi ọlọ́run ní ń tọ́jú mi o nǹkan tí mo fẹ́ sọ fún yín gbogbo ẹ̀yin olólùfẹ́ ń bẹ́ sí bá mi polówó pé mo kọ́lé yẹn ní kẹ́ bá mi polówó eléyìí o fíìmù mi máa jáde ní on the 19th of this month ní November yìí sì gidi ní táìtù ẹ bá mi post yẹn ni ẹ bá mi post so ti yẹ yín ẹ jọ God bless you God bless you. Hi everyone, my name is Oluwakemisola Akpesen. I'm here to Walai seri ebo tí mo sọ gan ni kó bá mi. Walai. Sorry ìwọ tó lọ Facebook. Tó wá mú photo mi, tó pics mi sí rẹ̀, tó gbé lankusa. Ìyẹn mọ́tò 70 million àbí yẹn ló wọ́n tà. Tó ní mo ra mọ́tò. Ó ti dá wàhálà lẹ̀ sáyé mi o. Ó ti dá wàhálà lẹ̀ sáyé mi o. Into sì ṣe ìyá àrọ́mọdọ́mọ rẹ̀ ó jìyà rẹ̀ o. Into dánwò yìí. Into dánwò kó tó bọ́nu rẹ̀. Tó mo ṣe wà yìí. Gbogbo ẹbí mi ní bíìlì mi nísìn. Ilé ìsinmi mọ́. Gbogbo bí mo bá lọ báyìí nísìn wọ́n kọ́ mọ́ kí mi congratulation. Sọ́mọ pọ̀ fẹ́ dínà àwọn olóore mi. Ìsìn lówó lọ́wọ́. Ọ̀bẹ̀rù ọ̀bẹ̀rù ọjọ́ àti sùn. Ìwọ tó gbéra rẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ni mo kọ́lé fún ìyá mi mo kọ́ kí wọ́n pè sùkúù. Èmi gan tí lọ sùkúù. Ìlọ léèwé. Ó sì sọ onímọ̀ kọ́ léèwé fún ìyá mi. Ọ̀bẹ̀rù Ọlọ́run tí ẹ jẹ́ kí ìyá mi ọ̀rẹ́ ìsìn lọ́rùn. Wọ́n dé gbòònà kí ló dé? Bá mi ti pè mí lónìí kò sí bí bá mi pín nọ́mbà mi káàkiri. Ìyún bá kẹ́ni. Bá mi wọ́n pín nọ́mbà mi kí ni. Ìsìnra mọ́tò. Why you dey do like this now? Mọ́tò ẹ̀yọ̀kan náà mọ̀ gbé kí. Àwọn olóore tó fẹ́ràn olúwẹ̀ ọ̀ní jẹ́ wọ́n ràn mí lọ́wọ́. What I do for them kí mo ṣe fún ọ. Ṣé bí wọn náà bí mi? Kí ló dé? Ẹ sì rọra mọ́ parọ́ Facebook ṣé wọ́n fi ṣe yín ni. What they do náà kí mo ṣe? Kódà lọ́kùsà. Ẹlẹ́dàá mi ẹ̀mẹ́ta péré mo wọ mọ́tò orí láyé mi. A sì ń lọ bá tí wọ́n rẹ́ǹsì rẹ̀ fún wa ni. Tí ó ráyè rẹ̀ lóde. Oko bá mi ní ìsìn mo máa forí pamọ́ kí n lè post sí WhatsApp mọ́ gbogbo WhatsApp mi ló ti bàjẹ́ congratulation lọ́tún congratulation ló sì ká ló tiẹ̀ ṣòwò fún mi kí n tiẹ̀ ra mọ́tò gan lọ́wọ́ ṣàánú mi àmọ́ sórí tó ṣe àrọ́dọ́mọ rẹ ó jìyà rẹ o torí bá mi ní ìsìn wo oṣù wọn lè wo bá mi ò lójú oorun ń bíìlì mi káàkiri ni lágbára lọ́ọ̀ gbogbo àwọn tó ọmọ ní ọmọ bíìlì rẹ ìwọ tó dánrù kíní wò ìní sọjú báyìí lọ. Lórí kẹ́mítì àti tẹ́lẹ̀ mo ti give up kò sẹ́ni tó lè bá mi sọ lórí kẹ́mítì àti tẹ́lẹ̀ mo ti give up arógun mátìdí la ṣì ń sọ arógun mátìdí tí kẹ́mítì release yẹn o mo ti ń sọ lọ́wọ́ tí mo ń sọ mo wà nínú church lọ́jọ́ Sunday ṣé mo tó wọn sí lọ́pọ̀lọpọ̀ àti pastor wàásù ṣé o pa yanyan mo pa yanyan ṣé o kú yanyan o kú yanyan wàá ṣeré yanyan ìyẹn ni mo sì ń rò àárọ̀ ìtí màá tún dé kí n mo tún rí Kọ́lé Oṣó part 6 season 2 is coming. Kéèyàn tún máa ronú ẹ̀yin tó láyé bá ń fọ́kọ̀ ya rẹ̀ kún irú èmi tí pastor mi sìn màmá pastor lórí pẹpẹ já pé pastor dára ọmọlẹ́yìn ẹ̀yin tó láyé bá ń fọ́kọ̀ ya wọn kún owó rẹ̀ tẹ́ gbà yẹn kó bá mi lé ó ti kò yé yín olú mẹ́mórì ti Kọ́lé Oṣó yẹn tún máa Kọ́lé Oṣó
tell you be goats. Like, can we have part 8, part 9, part 10? Order, after part 62. Call your show to do like, oh, more 40 pieces, oh. You see this part 7, you get where it touch. Like, because Tony, it's too sweet. It sweet my belly. Like, order, see call your show back there, part 62, my go. I just said, film with doom, can me see, you deliver your role perfectly. Sherry, I want English, you last so mumare, ni big people fed up with me. As in, everybody don't deliver a role perfectly. You say that I tell a son or more greater height too, because I don't even know what else to say. Call the joke, orí ibú ò lọ ń bá kiri kí ni nǹkan náà tó ń bá káàkiri olórí ibú ara yín kì í sẹ́yìn lẹ́nu ìnáwó ìwọ náà lọ́ọ́ tàtọ́ síbẹ̀ ọ̀yá ṣépè sí ọ̀rọ̀ mẹ́fà kọ́ ló mú àyìn ọ̀yá ṣépè sí ọ̀rọ̀ mẹ́fà kọ́ ló mú wá olórí ibú ara yín nígbà tó bá dọ̀la ní ìsìn tí ráìsì bá ṣòfò ẹ wà kó ta ẹ kò bá jákájá mọ́ jẹ́ ẹ lọ kó sínú fíríjì ìnáwó wọn pè é ẹ jẹ́ wọn jẹun ká jẹun ṣé wọ́n lọ ní ìnáwó ni ní ìmọ̀ ló kí n mọ̀ lọ ẹ má dá lóhùn ẹjọ́ mọ̀ jẹ́ ẹ má bá sọ̀rọ̀ ẹ kọ́ mọ́ fẹ̀ràn sí gọ́sẹ́ kọ̀ dáa olóbùsàn kí mọ̀ lọ mọ̀ dájẹ́ sọgbọ́ mọ̀ dájẹ́ abolóde fẹ lójú ni olórí burúkú ni ọ máa dájẹ ọ pàdé mi lójú nítorí. This is Kolio Show Part 6. I congratulate you, my brother, my son, the icon, Itele, Yekini. Congratulations to you. And 4 million already, what you want 4 million. And you guys, etuma aboko tun lọ bẹ́ẹ̀, ẹjẹ́ o máa lọ bẹ́ẹ̀. Lágbára Ọlọ́run, gbogbo ẹni tó bá bó ní reyọ, ire ńlá ti kàn ní lọ́lá Ọlọ́run. Congratulations, and congratulations to the whole industry as well. Congratulations. Kolio Show, Emma Wolo. Congrats. Hello guys, so we are almost at 4 million. 4 million is looking at us. So guys, let's do 4 million. 4 million, wo wa 4 million lójú báyìí. Abeg, carry on come. 4 million. Egbelo. Let's go 4 million, guys. 4 million in one day is almost 4 million. Everybody say 4 million. 4 million. Everybody say 4 million. 4 million. 4 million. Guys, so let's do it, guys. Let's do it, guys. 4 million is almost. Let's do 4 million in one day, guys. I love you, my Kolio Show family. Kemi, can't call you so family right now. I'm going to drum now. Why they do like this now? Carry and go 4 million. Tintineba, look cool. Sheyi vibe don't draw song with Kolio Show Part 6 as the the icon just they release the movie now. Kolio Show Part 6 Yoruba movie is the most trending movie in the whole world right now. Kolio Show Part 6 wait the icon just they drop now. Make una see people wey don't watch am. 2.5 million people don't watch on YouTube. Make una see as Kolio Show Part 6 they trend everywhere. And just now, when they drop this Kolio Show Part 6 now, they don't drop Kolio Show Part 7 snippets. They say they go release Kolio Show Part 7 next week. Make una see the snippet. Èso ọ̀dàrà, kí lára, kí látà, tálẹ́sẹ̀, údè ọ̀fẹ́. Èjìmá yóò kiri òkò, ẹ̀bọ̀ra tí ń jẹ́ látọ̀ pa, èṣùgbà, kéṣùgbà, èṣùgbà sí.
Sidi. Ṣé wà pa. Bó ní bó lọ́dọ̀ yín bó bá ti bàbá bó ṣe sùn làwọn á tẹ̀lé o. Ṣe kí lè ṣe bus stop? Mò ń lọ Ayétòrò Town mò ń lọ. Fúnkẹ́ Akíndélé. Wọ́n ṣẹ̀ṣẹ̀ rìlíìsì Ayétòrò Town season 2. Wọ́n sọ̀rọ̀ lórí YouTube báyìí lórí Fan TV. Ibẹ̀ náà. Àwọn ti rìlíìsì rẹ̀ o. Wọ́n sì lẹ́yìn tó bá wo fíìmù pé lọ́jọ́ kan náà yóò mí ti Fúnkẹ́ Akíndélé. Díìmù mi sínú ọ̀hún mi kí mi ti ọmọ wà lẹ́yìn. Ẹ̀yin náà ní dream. Irú yín ló ní dream. Ní àwa igun àìtí mi ti ẹ̀yin wá ní dream. Ṣé ẹ̀wọ̀n tí ì sá wàláì Fúnkẹ́ Akíndélé ìrìnà fúnkì ọmọ ó lẹ́wọ̀n dákú wàláì kọ́dà ìmọ̀ wípé sẹ́ẹ̀mọ́ ni ẹ̀dákùsẹ̀ ìmú lọ́dọ̀ rẹ̀ Ayétòrò Town tí ó yà gan yín sísí tù wọ́n ní kẹ́mítì ní mẹ́mẹ́ pé ìyá sẹ̀bílì lólò pé kò ló sí díàmọ́ kò sí dáṣe sí ìmọ̀ bá polówó káàkiri ni tí ó fi pe síríkàtì sí sínú. ẹ ṣe pé ibẹ̀ lẹ́ ń lọ bá iṣẹ́ yìí. Ayétòrò Town mi. Ẹ wọnú mọ́tò ká jọ máa lọ bẹ̀. Ayétòrò mi ní ìlú mi l'Ayétòrò wàláì ẹjẹ ìwọlé kájọ máa lọ YouTube. Ayétòrò Town season 2. Ẹ níwà mọ́ torí fíìmù yìí máa gbé yín. Ṣé gbádùn? Ẹ wọlé. Sórí yín burú ni ẹ máa lọ ìwà mọ́. Serious. I don't say so baby. What is it? How you doing? You get some better. How now? Hi. Now wow. Papa. God knows I go see all of you and before I die. Amen. Well done, guys. Kiki. WT, how far now? I did. How's it going? They really surprised me. If I call Jaye. People from Elliot, Jushaga, Alagole, Akuti, Ajuwon, Agege, they are here. They've been greeting me. They are so excited to see Ginger. Let's take a picture. By fans. Mama, Mama, take a picture. My fans are talking to me. Madam, come on, Geraga, and King Dada. Okay, later. Thank you. Life after that, Emma was stressful. Hello? Bizo, how far now? You don't do IMAX? IMAX is sold out. Like, everybody is just having a great time, you know. There's so many people here. Oh my God. Thank God. I'm coming. Just give me 1 second. I'm on a call. Okay. Let me leave you. Eh? All right. Talk to you later. Yeah, bye. Babe, how is it going? Sold out. Yeah. Okay. Everything is sold out. So you are sitting down here and shaping me, I'm running to Sule to go and do meet and greet. You turn this place to Guardian of Ide and Jabu. What's the way of this? It's virtual meet and greet. Arroz! It's not like that. So we need nutrients. Ginger is going well. Will you love me? Will you shut up? Man, I've never loved. Love. You're me, but you shut your head. What's the moment? Easy, you don't jam it. I don't do that. I love you, beautiful. Orí ẹ mọ̀ wàláì ó máa ń just calm. Báwo sọ pé you love me? I know you love me.
you laugh about me? I love you. Yeah, Chris. Love you. Talk about so far from that. Where your person be crazy. Stand by. Fried rice, collect Fried rice. fried rice. Fried rice mixed with jollof rice. Fried rice mixed with jollof. Oh my goodness, this guy's not Mix fried rice pẹ̀lú jollof. Ẹja ibi ẹni kí ẹni jẹ́ mi mọ̀. Ẹ wá ní kí mi mọ̀ jẹ so. Ẹ wo ìyá mi ti dópin látòní lọ. Ṣáà ti gbọ́ èmi náà wọ́n jà yín. What are you trying? Abebi, stop now. Don't tell me. Ọmọ yín ẹ jẹ́ kọ́mọ yín ó jẹun rẹ̀. Ẹ mú jòǹjẹ ọmọ nù oyún. Ọ̀rẹ́ ìpínlẹ̀ ìlú. The truth. Madam, ẹ̀yin ẹ ṣe. What? Stop now. Abebi. Ṣé tòlótòló? Ṣé tòlótòló? Ew. You're so disgusting. Baby. Ayan lọ́pọlọ àjàsọ àjàpọ̀ lọ́pọlọ ayan ọpọlọ náà ó lọ́pọlọ àmọ́ tẹ́ bá rọ́pọlọ ẹ máa lérò pọ̀ lọ́pọlọ ṣùgbọ́n pọlọ tọ́pọlọ ní ojú kó máa bẹ́ ẹ̀ ń bẹ́ o ẹ̀ ń bẹ́ ṣá.